gbogbo ẹnikẹ́ni ni mo wí tó bá ti lè ronú pé babalágége tòní Mawlana Sheikh Adamu tòní tó bá ti lè ronú pé ọmọ àfọ òun ni tí ó dúró lérí pé Sheikh Adamu yẹn gangan ni Adamu yẹn ẹ sọ fún pé tó bá fò ní rẹ́rìn tó bá fò la rẹ́rìn tó bá dọ̀tún la yóò sunkún ọmọ rẹ̀ náà tún wá sọ àánú òfò táwọn àlífà àti yín tí wọ́n ń datọ́ òun tó bá wọn fàákì páàkì rẹ̀ ń sóhun ló fi wé Mawlana Sheikh Habeebulahi gbogbo ẹni tó mú mi Sheikh Adamu tó jẹun Sheikh Adamu tó láta Sheikh Adamu tó súnlé Sheikh Adamu gbogbo ohun tó pàápọ̀ látara Sheikh Adamu tí ò rí ọkọ̀ bàbá rẹ̀ lò ó jásí kó kọ́ Sheikh Adamu ló fi gun òkè yẹn tó bá ronú pé kínú ilé yẹn bàjẹ́ ẹ sọ fún pé ń hó lọ́wọ́ ni o ń bọ̀ wá parẹ́ dédé ọjọ́ tí ó parẹ́ òun déètì ní ọjọ́ òun sì ti súnmọ́ gbogbo létè yẹn ò bá ti bá kéwu Sheikh Adamu èmi ò ní yóò parẹ́ inú ilé òkun nínú ilé yẹn wà. ọ̀rọ̀ mi ò ní gùn àti wà nínú ilé àmọ́ àwọn ọ̀rọ̀ kan wà tẹ́mi kàn fẹ́ yan tí mo rí àmọ́ síwájú kí n tó máa lọ bẹ̀ yẹn ẹni tó ní gbogbo kalẹ̀ yìí tó já sí pé tá a bá ń dákọ̀ ànábì wa Muhammad sallallahu alayhi kó má kú ẹnìkan tí ò ní Yorùbá ànábì yẹn sallallahu alayhi wa sallam bá a ti ń dákọ̀ ànábì yẹn tá a mọ yòǹbú ẹ̀ ní gbogbo ìgbà bẹ́ẹ̀ náà ni àwọn Sheikh Adamu ti ṣiṣẹ́ tó já sí pé kò sí ẹnìkan lérí èpè yìí tó bá sọ pé òun ò mọ àwọn Sheikh Adamu gbogbo nǹkan lè parẹ́ àwọn Sheikh Adamu lè parẹ́ kò lérí èpè yìí mọ́ o lè sọ fún wa lóòótọ́ káwọn àfáà kan ti dé káwọn Sheikh Adamu tó dé bẹ́ẹ̀ ni wọ́n lálùbáríkà àwọn sòrìrì wọn sí ayé wa àmọ́ oríire àwọn Sheikh Adamu ju gbogbo àwọn àfáà wọn lọ. salamullahi ya matarun alayna wa kana alayka ya matarun salamun. Sheikh Adamu nìyẹn òjò lè máa rọ̀ ní gbogbo bíkíbi tó dójú omi mọ̀ àmọ́ gbogbo ọba mímọ̀ láyé Adamu ni òṣọ́gbọ́n tó fẹ́ dá sí o bu lẹ́gbẹ̀ẹ́ o bu lóòró o dà kó tún bu ní dọ̀bálẹ̀ Sheikh Adamu náà tún ni. salamullahi ya matarun alayna. àwọn kan bilẹ̀ alẹ́ kéwú àsáárà tó bá Sheikh Adamu tí bá pè lásàárà lọ́dọ̀ ta yóò máa dunnú àmọ́ nítorí pé Yorùbá òye ni àsáárà tẹ́mi mí nìyẹn Sheikh Adamu gbé kéwú kúrò lọ́rin wọ́n gbé kúrò láwọn ìlú tí wọ́n ti gbé kúrò dédé tó bá Sheikh Adamu yẹn tó bá bá fa mi lórí ẹyọ kan kò ní tẹ́sí Ọlọ́run mọ́. ya matarun dédé tó bá Sheikh Adamu yẹn tó wọ́n fi dìde kúrò pé Ìlọrin yìí ilé dùn bẹ́ẹ̀ dédé ẹyọ kan yẹn tó bá gbọ́ history rẹ̀ tí ì bá sẹ́ńtọ́ lọ́hùn ránṣẹ́ yóò ti dákẹ́ àkọ́kọ́ nù tí wọ́n fi rìn Agége yìí náà kìí ṣe kó fáyìsì dé ìtàn rẹ̀ padà dí ìsìn nígbà tó dọ́kẹ́ tán ni. wakana alayka ya matarun salam. sharibuna sharaban tayyiban inda tayyibin. Mawlana Sheikh Adamu gbogbo kìnnì kan láìpẹ́ yìí ilé Sheikh Adamu kéwù Sheikh Adamu lè sọ bẹ́ẹ̀ fún gbogbo kéwù tí yẹn bá sọ bẹ́ẹ̀ fún èyàn tàn tọ̀hún ni kí ni nǹkan náà gbogbo létè yẹn ò bá ti bá kéwù Sheikh Adamu èmi ò ní yóò parẹ́ inú ilé òkun nínú ilé yẹn wà. sharibuna sharaban tayyiban inda tayyibin. gbogbo lé kéwù tí wọ́n bá fi síbẹ̀ yẹn wọ́n kàrà fún lé kéwù yẹn káwọn tó wà ń bẹ̀ náà mọ̀ sọ pé àwọn ò sí léyà ni. fábọ̀lẹ̀ Sheikh Adamu gẹ́gẹ́ lọ bá bẹ̀ tó jásí pé tó bá wà ń bẹ̀ kò sẹ́ni tó lè bí tó bá tó lóhùn dìde jáde kò sẹ́ni tó tó bẹ̀ láti tòkú lé yàgà hàn sharibuna sharaban tayyiban inda tayyibin. àfa wa pọ̀ àwọn àfa kan bẹ tó jásí wípé lójú wọn tá a bá lójú wọn wọn máa sọ rere bí ẹni pé ni rere ni wọn àmọ́ ní kọ̀kọ̀ wọn iṣẹ́ ẹ̀bù ni wọ́n ń ṣe. fábọ̀lẹ̀ Ọlọ́run táṣìírí Mawlana Sheikh Adamu lára Mawlana Sheikh Habeebulahi Adamu Abdullahi Alilory kò sẹ́ni tó lè ṣe Adamu láwọn yàtọ̀ wù. sharibuna sharaban. fábọ̀lẹ̀ ntọ́kálukú bẹ́ẹ̀ tó bá ti yá wèrè tó ti sòfò ayé yóò máa pe Mawlana Sheikh Habeebulahi lọ́mọ àfáà mi ẹni tó bá wí bẹ́ẹ̀ ṣe tán àti parun ni irú ọlá tí bá ń bẹ lọ́wọ́ rẹ̀ yóò parẹ́ báwo ló ti fẹ́ ṣòfò ayé Kùránì tó júwe àwọn tí ó ṣòfò tó júwe àwọn tí ó ṣòfò tó bá já gbogbo ẹnikẹ́ni ni mo wí tó bá ti lè ronú pé babalágége tòní Mawlana Sheikh Adamu tòní tó bá ti lè ronú pé ọmọ àfọ òun ni tí ó dúró lérí pé Sheikh Adamu yẹn gangan ni Adamu yẹn ẹ sọ fún pé tó bá fò ní rẹ́rìn tó bá fọ̀ la rẹ́rìn tó bá dọ̀tún la yóò sunkún ọmọ rẹ̀ náà tún wá sọ àánú òfò. yarifuna ni'matallahi. ayé Kùránì nìyẹn òun ní júwe gbogbo ẹni tó bá rí kí Ọlọ́run gbọ́ náà ó yà dúró lọ́júwe àlífà sẹ́ táwọn àlífà ti ní tí wọ́n ń datọ́ òun tí wọ́n bá wọn fàákì páàkì rẹ̀ sóhun ló fi wé Mawlana Sheikh Habeebulahi. yarifuna ni'matallahi thumma yunkiruna. gbogbo ẹni tó bá ti lọ ṣe ìkárí gbogbo ẹni tó bá ti lọ ṣe ìkárí sí Mawlana Sheikh Habeebulahi tí ń rí oore Ọlọ́run tí ń rí nítorí wá ṣe lára Mawlana Sheikh Habeebulahi yẹn torí tó ní pé Ọlọ́run ò ṣe nǹkan kan bẹ́ẹ̀ ẹ sọ fún ẹ bá ń béèrè lọ́wọ́ ẹ̀ àwọn àwọn ni wọ́n tó bí nù ràn wọn rí tó dàbí Ádámù. thumma yunkiruna. thumma yunkiruna ha tó wá bẹ̀rẹ̀ sí ní ṣe kéta ṣé gbogbo ọmọ Markaz ló fẹ́ràn Markaz alawasala ṣé gbogbo ọmọ Markaz ló gba ti Markaz sọmọ ṣé gbogbo ọmọ
kí Markaz ṣubú ni gbogbo ẹni tó mú mi Sheikh Adamu tó jẹun Sheikh Adamu tó láta Sheikh Adamu tó sunlé Sheikh Adamu gbogbo ohun tó pàápọ̀ látara Sheikh Adamu tí ò rí ó kọ́ bá rẹ̀ lò tó jásí kó kọ́ Sheikh Adamu ló fi gun òkè yẹn tó bá ronú pé kínú ilé yẹn bàjẹ́ ẹ sọ fún pé ń hó lọ́wọ́ ni o ń bọ̀ wá parẹ́ dédé ọjọ́ tí ó parẹ́ òun déètì ni ọjọ́ òun sì ti súnmọ́. وأن استقاموا على طريقة لأسقيناهم ماء غدقا. àwọn òní o má sojú méjì àní o má sekú sẹyẹ àní o má play smart àmọ́ gbogbo play smart rẹ òun náà lọ́ọ́ mọ̀ pé njọ́ tó o bá ti kú o ń bẹ̀ ní tó o fi ń tẹ́ náà o tẹ̀lé ọlọ́ni àṣírí rẹ ó tú lẹ́yìn rẹ àṣírí Sheikh Adamu ló tú lára Mawlana Sheikh Habeebulahi àṣírí tiẹ̀ náà ń bọ̀ wá tú ó kálukú ní ó sì wò rẹ̀ subhana rabbika. ìtàkùn tó so gbá ṣèbó náà ló ṣèlégédé bàbá alágége tànà ní tẹ́ni kò rújú o Habeebulahi Adamu ṣàlàfàwà Habeebulahi Adamu ṣàlàfàwà. ọlọ́run jẹ́ kí yàrá àfàwà Sayouty pẹ́ bí Sayouty bí wọ́n ti ń bá wa sọ̀rọ̀ lọ́wọ́ ní ọ̀kan pàtàkì nínú àwọn ìyá wa wọlé mo fà ń dẹ́fọ̀ mo fi kí yín o ọlọ́mọdé àbá kí yín dáadáa mo kí bàbá wa ìgbà Al-Khalili ọlọ́mọdé àbá kí Sheikh Hakim Al-Badawi Mawlana Sheikh Adamu Habeebulahi Adamu Abdullahi olórí wọn ni bàbá wọn kì í sà ọlọ́njẹ́ alẹ́ mẹ́ta alọ́sọ̀rọ̀ bàbá wa nẹ́bùlùsí n wo kalẹ̀ náà látàárọ̀ àtàyèsè kan lóra jòkó síbí àtàyèsè pẹ̀lẹ́pẹ̀lẹ́ bàbá gbala àtàyèsè ọlọ́run ní ló bàjẹ́ o mò ń sọ látàárọ̀ pé ẹ̀já kí tí a lè di wa ni ní kalẹ̀ ń bí àti bàbá wa àtàyèsè ni wọ́n jòkó tiwa ọba tó ṣe dáadáa báyọ̀ ọlọ́run ní ló bàjẹ́ o alọ́sọ̀rọ̀ bàbá wa. bàbá wa gba anabulusi wọn náà ní ọba ṣe ètò ọpẹ́ láàrin ìṣẹ́jú o ti yẹn náà ló ti kàn náà nìyẹn sà ọlọ́njà alẹ́ bẹ̀rẹ̀ ayé ló pẹ́ sà. ẹ jẹ́ yorùbá anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. ọlọ́run kó sàlékún kẹrẹ fún anabi wa Muhammad sallallahu alayhi wa sallam. bàbá wa gba Mawlana Sheikh Adamu Abdullahi Alilory ọlọ́run kó bá sàlékún kẹ fún wa bisimilayi kulu wala bisimilayi rahman rahim kulu wala ahadun allahu samad lam yalid walam yulad walam yakun lahu kufuwan ahad. bàbá wa Agege Mawlana Mudeerul Markaz bá a ti gbọ̀ tó yẹ dàgbàjẹ́ akẹ́ àtàlùkùsí yìí kan àwa máa ń sọ káàkiri pé àwa tí a jọ ọmọ Markaz àwa nínú wa ń dùn bọ́lá ti sẹ́ bàbá Agege kù inú àwọn ẹlòmíín bàjẹ́ ni Yorùbá sì ní abímakú kan inú rẹ̀ kì í dùn gbogbo ẹni tí Yorùbá fẹ́ kí bàbá Agege wà láyé yóò lọ rè é jókòó tí sàrámà lálẹ́ kìámà ni ẹja kẹ́yà tá a kù sí ìkan bàbá Agege ọlọ́mọ fi kàṣẹ́ mi wọn bisimilayi rahman rahim Allahu la ilaha illa huwa al-hayyul qayyum la ta'khuzuhu sinatun wa la nawmun lahu ma fi samawati wa ma fi al-ardi man zal ladhi yashfa'u indahu illa bi iznihi ya'lamu ma bayna aydihim wa ma khalfahum wa la yu'tuna bi shay'in illa bima sha'a wasi'a kursiyyuhu samawati wal arda wala yahuduhu hifzuhuma wa huwa al-aliyyul azim kọ́lá wọlé ayé kọ̀ọ̀kan tí ń bẹ ní ayatu kursi yìí gbogbo àwọn tá a jọ